Ṣẹ́gìrì. ìgbà tó dé tó gbé ẹ̀sìn tá a mọ̀ tó gbé lé wa lọ́wọ́ ẹ̀sìn tẹ́yìn sí ìbò dáa wọ́n á gba tiwa lọ́wọ́ wa wọ́n ń lò fún nǹkan tó dáa èèyàn gbọ́dọ̀ gbàgbé orírun yàn ibi téèyàn ti wá èèyàn gbọ́dọ̀ gbàgbé ẹ̀ nǹkan táwa ń ṣe lénìí nìyẹn. A fi ń ṣe àjọyọ̀ ní gbogbo ilé Ọlọ́fin fún àwọn tó ṣẹ̀dá wa kọ́ta ṣe máa ń ṣe nìyẹn. A dẹ̀ máa fi ń ṣe àdúrà fún ìlú fún gbogbo ọmọ ìlú àti ìlú kí ìlú lè bá àtùbà kó túṣẹ kọ́ta ṣe máa ń ṣe nìyẹn. wá bíbá ilé ní láti wá bá kábíyèsí Elégùṣì ṣọdún Ẹlẹ́gbà ti 2022 yìí. Lágbára Ọlọ́run ọdún yìí wọn ò ní fi ṣàṣemọ́ o. Ìlú yìí á túbọ̀ máa gbòòrò sí ni o. Àlàáfíà á túbọ̀ máa jọba ní ìlú yìí ni o. Wọ́n á ṣe lẹ́gbàlẹ́gbà ọdún láyé. Gbogbo àwọn ọmọ ìlú Elégùṣì wọ́n á túbọ̀ máa rí ṣe. Àwọn alálẹ̀ tó ń bọ̀ lénìí wọ́n á túbọ̀ máa gbè wọ́n o.
gbogbo ilẹ̀ Àwórì lápapọ̀ ọlọ́run á gbé wa á túbọ̀ máa gbé wa lọ́wọ́ sókè àwọn ọmọ Àwórì náà gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé á túbọ̀ máa yọrí sí rere ni o àwọn alálẹ̀ Àwórì náà Ọlọ́fin Ògúnfúnmi á gbé wa. ire tá a súlẹ̀ ní abẹ́lẹ́dà wa ń lé ọmọdé lárí ṣe àgbàlẹ̀ lárí ṣe gbogbo yìí kọ̀tẹ́ tọrọ ìbílẹ̀ ni ó ti rí bẹ́ẹ̀ ó dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. inú wa dùn láti wà pẹ̀lú ọba Saheed Elegushi láti wá ṣe ọdún Ẹlẹ́gba gbogbo àwa ọba àpẹ lórí àpèrè àwọn bàbá wa wọn ò ní fẹ́ lómi ṣe wá ìlú ò ní tóbi títí kó wọ́n rùn gbé má ka ohun wa kàlù ń towó akàlù ń tọmọ akàlù ń tàlàáfíà àáfọ̀ àfún àròdè sasí tọba sasóde àrí òrùngbẹ́ tó bá gbé àrílé kawọ̀ ilé tá a máa kawọ̀ kárípa oníjẹ́ o lágbá Elédùmarè àṣẹ wa kanlẹ̀ torí ànàmú tọ̀gà ànàmú tèrè gbogbo ẹnikẹ́ni tó bá ní káàkiri ọba márùn lẹ̀ ọba máa fi yẹn lùgbà ni. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lọ́dún tó kọjá aṣọ́dún Ẹlẹ́gba ní Ìkàtẹ́ Elegushi lọ́dún yìí náà àkàrà àgbàgbò pọ́dún jẹ àtúnwáṣe lágbára Ọlọ́run lọ́dún tó bọ̀ àjọmọ̀ṣe ni igba ọdún kan ni ẹsẹ̀ àpèlé igba ilé òní fọ́ àwọn ilé òní fàyà bọ́dọ̀ bá kí apá ẹ̀ máa ń kálé ó máa ń kákòrí apá Elegushi akàlù Ìkàtẹ́ apá tèmi alágbára akàlù àgbàrá dẹ̀ ṣó apá gbogbo ọba aládéládé tó wà nílẹ̀ ní apá àwọn akàlù wọn apá àwọn aṣọ bàtà fọ wọn nípa sẹ́nà ọ̀dọ́ wa ìlú Àwórì ò ní dàrú lápapọ̀ bó ìlú Nàìjíríà náà ò ní dàrú o. èmi á kàn rọ̀jọba wa wọn yé ká jọ kàn gbárùkù ti ṣẹ̀ṣe torí ìṣẹ̀ṣe làgbà àní kó ní ẹni tó ń lọ ṣọ́ọ̀ṣì má lọ ṣọ́ọ̀ṣì àní kí mùsùlùmí má lọ mọ́ṣáláṣí àjọ ń gbàwé àjọ ń ṣe gbogbo ẹ̀ ni àmọ́ kàn jẹ́ ká mẹ̀sìn ìṣẹ̀ṣe nítorí òun la bá láyé ìyá ẹni ní ìṣẹ̀ṣe bàbá ẹni ní ìṣẹ̀ṣe. nǹkan tá a bá ń ṣe tá a fi ń gbé ìlú wa ga bí nǹkan tá à ń ṣe lẹ́nu bí àṣà àti ìṣẹ̀ṣe tá à ń ṣe lẹ́nu ni màá fẹ́ sọ fún gbogbo ọmọ Ọlọ́fin pátápátá pé tá a bá ti pè wọ́n pé kọ́ wa kọ́ jẹ́ wa pé àwọn bàbá wa ló filẹ̀ fún wa káwọn máa filẹ̀ fáwa nìkan kọ́ jẹ́ kí gbogbo àjọṣe láṣẹ nítorí ẹ̀ gbogbo ọba tó wà lóra pé gbogbo ọba Àwórì pọ̀ Ìjẹ̀bú náà pọ̀ torí pé ìṣẹ̀ṣe ni a lè filẹ̀. gbogbo ọmọ Ọlọ́fin tó ń ṣe Ẹlẹ́gba ibi mọ́tà lómi o òwò àtẹ́mi bá ń ṣe tí etí lè ná níwòye ọdún tó ń bọ̀ àwọn aláṣepọ̀ àti pèsè ìlọ́po mẹ́wàá ẹ̀ fún mi tí etí lè ná tí mo ní mọ̀ ẹ́ pé ìlọ́po ẹ̀ ni máa rí.